eléyìí ti sú wa ẹ jẹ́ ká kó nínú amúnú wọ́n dẹ̀ sọ fún wa ẹni àwa ló kọ̀ bí èrè ìdílé ẹ̀yin ló kọ̀ o ibi ẹ̀ bá adé rè o ẹ̀yin ló kọ̀ tẹ ọ sọ́bsidì ẹ̀yin ló kọ̀ tẹ jẹ́ kí fúlàní pé kí wọ́n máa pa wá ẹ̀yin ló kọ̀ ìyà ń jàwé èèyàn ẹ̀yin ló kọ̀ àwọn èèyàn pokùnso ẹ̀yin ló kọ̀ àwọn tó ti rìtáyà tó fẹ̀yìntì wọn ò gbówó wọn lọ ń jẹ sweat wọn ògùn wọn nínú kòtò ọlọ́wọ́ bí léèrè. ojú tí ó bani kalẹ̀ kì í tààrọ̀ ṣe pé so sátidé yóò dá jímọ̀ làbí mọ̀ bẹ́ẹ̀ ni. so ṣe rí ọ̀rọ̀ tó wà níbẹ̀ tá a bá fojú inú wo bí ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí kì í ṣe ètò òṣèlú àwa ara wa gẹ́gẹ́ bí bàbá wa Ayédòtí sọ àwọn ara wọn ni bẹ́ẹ̀ ni. ẹ wò dáadáa. so ọmọdé Sunday Igboho lẹ́bi o mo wá ìwọ ìjọba àpapọ̀ ẹ ṣọ́ra yín o ẹni tá àlè mọ́nà ló máa mú o ẹ má tún fi ìyà jẹ Sunday Igboho ń jọ sí o nǹkan tó ń jà fún lélẹ́yìí o kò ṣe pé ó wá dín lọ́wọ́ o kò bá ń kówó jẹ o ẹ má fọlọ́pàá mú tàbí kẹ́ẹ̀ tí wọ́n á kó ní pápá mọ́ra ẹ jẹ́ kó jẹ léyìí o kò kàn yín rárá o ẹ̀yin ò bá jẹ yàtá ń jẹ o epo ọ̀fẹ́ iná ọ̀fẹ́ gbogbo security ló wà fún yín o security fún àwọn security kò sí wa ní ilẹ̀ Yorùbá rárá Sunday Igboho tẹ̀síwájú àwọn ogun ọ̀rọ̀ á fún ẹ ṣe. gbogbo ìgbàlè mi máa ń sọ kì í ṣe orílẹ̀-èdè kan ní Nàìjíríà orílẹ̀-èdè bíi àṣẹ ẹ̀yà tó wà ní Nàìjíríà ṣé ẹ̀yà kan yóò ní. Ọlọ́run fúnra rẹ̀ ó pín wa fúnra rẹ̀ Ọlọ́run ló pín wa ẹ wo rifa Niger and Benue ẹ bọ́ lọ́run ṣe. so nígbà tí mo ní àǹfààní tí mo sì ń lọ sí ilẹ̀ Haúsá tẹ́ ẹ bá ti dé Jẹ̀bà tẹ́ ẹ bá ti kírọ̀ọ̀sì odò yẹn rifa Niger sọ̀hún ni wẹ́dà ti máa ṣe yìí ẹ wá wo nǹkan tó lọ́run fi pín wa ó pín wa pẹ̀lú èdè ó pín wa pẹ̀lú ẹ̀sìn ó pín wa pẹ̀lú wẹ́dà ojú ọjọ́ so kí wá ní nǹkan tí a fi mú un ní ọ̀ranyàn pé a gbọ́dọ̀ wà pọ̀ pẹ̀lú ọ̀ranyàn táwọn kan máa wá jẹ gàba lórí àwọn kan. ṣé pé wọn mọ tó ń ṣe ara òun ló bá fún pé wọn lọ ń lo àwọn kíní orin ògùn orílẹ̀-èdè tá ti lò tipẹ́tipẹ́ tá ti gbé sọnù ẹlẹ́wọ̀n ló tún wá kàn kò yẹ ọmọ rárá mọ́ ọkàn ṣe bàtú kò síbẹ̀ mọ́ rárá mọ́ mùsùlùmí pa ṣé nǹkan tó ń pè ní democracy lélẹ́yìí kò sí nǹkan tó ń fà láti lọ yan minister of livestock òṣèlú ní ìbò tó ń bọ̀ ni ẹ̀rí pé àwọn ará òkèèrè aláwọ̀ pọ̀ jù wá lọ wọ́n ń wá dúró wọn ni wọ́n ń wá ìbò ni àwọn méjì àlà àbíkẹ́ ló pórúkọ rẹ̀ méjì àlà so wọ́n ń dúró wọn ni ohun tó ń ṣe nìyẹn pé táwọn bá dá sílẹ̀ ẹ̀rí pé wọn ò lè fi Yorùbá hẹ́ẹ̀dì ẹ̀ ìyẹn ṣe máa wo mínísítà ta ní bóyá ni wọn tó 50 ó kọkùnrin kan tó kọ 50 tó bá yá sìn ọgbà yọ minister of livestock ẹ ti ẹ̀gbọ́n ọ̀nà ṣé mo rí pípọ́ wá ṣé ó ní ọgbọ́n ṣá. kí ni àjọṣepọ̀ tó wà láàrin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ẹ̀yà Fúlàní? ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n gbé tẹ àjẹjáde kan pé bàbá wa Tinubu wọ́n ti fọwọ́ sí àti ẹ̀ka kan fún ẹ̀ka ti Ministry of Livestock. wọ́n ń pètè pèrò. ṣé nígbà tí mo wá fojú inú wò ó títí tí mo wá rò pé ṣé ẹ fẹ́ máa protect àwọn interest àwọn Fúlàní. kíjọba lọ ra nǹkan lọ́rùn àgbẹ̀ lórí wọn kọ́ wá gbé sílẹ̀ ń bọ́ purchase fún àwọn èèyàn ọ̀ní ṣe irú ẹ̀ náà ní Sunday Igboho ń ṣe bẹ́ẹ̀ bá lè dáàbò bò wá ẹ̀yin tẹ̀ ń pa ó yẹ kó lù wá Sunday Igboho jàre o torí bàtà aṣòfin tá àtẹ̀lé òfin rárá pé àlè dá lẹ́bi. yẹ̀wò ẹni tó kàn ló mọ̀ ṣé ìyà jẹ Sunday Igboho ìyà ò jẹ́ Ọlọ́run dá lọ́lá ó lówó ó lẹ́gbẹ́ lára bọ̀ àwọn tí ìyà ń jẹ tí wọ́n ń pa ṣé bẹ́ẹ̀ tí ròyìn gbé ni àwọn ẹlò ti kú ní ọ̀sẹ̀ tó kọjá ní sáàdìyẹ wa wọ́n sì pa àwọn àgbẹ̀ kan tí ròyìn gbé gbogbo wọn dẹ̀ àlánú lẹ̀ gbogbo wọn wòrán báyìí àjà rárá torí náà gbogbo apátápátá báyìí ni mo fi ara support Sunday Igboho pé àwọn Fúlàní yẹn àfikún kúrò. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond.
DFASH Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call DFASH Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. DFASH Express Logistics Services. Your convenience is our priority. Nǹkan burúkú ló máa ń jẹ́ tí ọmọ ẹlẹ́ran tó bá ń jẹgun tó máa láṣọ tó wá ń wo àkísà sọ́rùn ara ẹ̀ nítorí pé ohun ìbànújẹ́ ló máa ń jẹ́. Ilẹ̀ Yorùbá a ní ọ̀pọ̀ nǹkan tó ń sọ fún wàrà àti fún oyin eléyìí tó ń ṣàfihàn wa gẹ́gẹ́ bí ẹ̀yà kan gbòógì tó yà lára ọ̀tọ̀, ṣùgbọ́n lónìí mùdùnmúdùnú ẹ̀ ìjà wa rí jẹ̀bi. Èyí ni mo fi ń kí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. Mo láǹfààní àti ní àwọn àlejò méjì pẹ̀lú mi ní agbára. Lápò ọ̀tún mi Olóyè Yunus Odùṣínà Lámẹ̀yítọ́ Àwùjọ ni wọ́n jẹ́. Mo kì í sà. Tó a kú ojúmọ́ àsìkò kó lè dà tí gbogbo wa ń bá kiri yóò dà fún gbogbo wa. Àmín. Tọ́ lápá àlàáfíà mi mo ní ọ̀mọ̀wé Ayédùn Àìsáyà Ṣẹ́gun. Mo kì í sà. tó ènìyàn lè wà láyé láláì ní ọ̀tá, Bẹ́ẹ̀ni. àmọ́ tó bá jẹ́ ti tèmi Dr. Ṣẹ́gun Ayédùn ni o, mo fọ̀rọ̀ mi nílùú lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ẹ máa gbàdúrà fáwọn tá à ń sọ̀rọ̀ báyìí torí a ní ọ̀tá tó pọ̀. Ayé ò fóòtọ́ irọ́ ìtòjà láyé fẹ́. Ẹ ṣeun, ẹ máa bá a ká lọ. Tọ́ lórí ìròyìn kan tó jẹ jáde Koiki Media. Koiki tí wọ́n jẹ́ agbẹnusọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, wọ́n fi àwọn kankan ránṣẹ́ síta. Kódà bó ṣe tẹ̀ mí lọ́wọ́ màá pè ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́. Ọláyọmí Koiki, agbẹnusọ fún olóyè ọmọ Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Sunday Igboho. Kábíyèsí olúwa mi olóyè Dr. Sunday Igboho ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba ìlú Òkè Ògùn. Èní ní 15th of July 2024 6:20 p.m. ní breaking news yìí pé gbogbo Fúlàní tó ń bẹ ní Òkè Ògùn tó kù nínú igbó wa ní o tó ń jínigbé tó ń pààyàn, wọ́n ní ẹ̀yin tó kù wọ́n ní kẹ́ mú gbogbo tó bá kù nínú ẹrù yín kẹ́ kúrò nínú igbó wa. Wọ́n ní gbogbo tí iṣẹ́ tó ń bá lọ tẹ́lẹ̀ nínú gbogbo Òkè Ògùn ní Kìṣí ní gbogbo Òkè Ògùn pátá, wọ́n ní ibi tó kù sí wọ́n máa kàn yín lára. Wọ́n máa kàn yín lára ẹ kúrò nínú igbó wa. Igbó wa ò kì í ṣe inú igbó ti yín, àwa la nílẹ̀ wa. Olóyè ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba ilẹ̀ Òkè Ògùn pátápátá láàyò ẹnìkankan sílẹ̀. Ọláyọmí Koiki ló ń sọ̀rọ̀, agbẹnusọ olóyè Ìgbòho. Àwọn ló ní kí n fi ohùn yìí síta. Gbogbo ibi tó bá wá kù sí nílẹ̀ Yorùbá, wọ́n náà wọ́n ń dúró kí àwọn kábíyèsí kó jẹ́ káwọn mọ̀, káwọn ọmọ lè wọnú igbó lọ bá àwọn Fúlàní tó ń pa wá, tó ń jí wa gbé, tó jẹ́ ká lọ sóko torí pé ebi tí wá wà nínú ilẹ̀ Yorùbá báyìí. Wọ́n ní gbogbo gómìnà, àwọn ò bá gómìnà kankan jà o, àwọn ọ̀dẹ̀ ní káwọn ọmọ bá gómìnà jà, àmọ́ inú igbó tí Fúlàní wà wọ́n máa wọlé kàn wọ́n lára síbẹ̀. Gbogbo ilẹ̀ Yorùbá pátá, àmọ́ àṣẹ gbọ́dọ̀ wá láti ọ̀dọ̀ àwọn ọba tó kù ní Ondo, ní Ogun State, ní Èkìtì State, Ọ̀ṣun State àti àwọn agbègbè tó kù. Àmọ́ ní Òkè Ògùn lọ́wọ́lọ́wọ́ wọ́n níṣẹ́ ti ń lọ níbẹ̀. Fúlàní tó bá ń bẹ nínú igbó wa, kẹ́rù ẹ̀ kó jáde máa lọ sí north. Àfẹ́yìn nínú igbó wa, ẹ jẹ́ káwọn èèyàn wá dáko, ẹ ń fi màálùú jẹ oko.
eléyìí wá látọ̀dọ̀ bàbá wa Dr. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. My name is Olami Koiki. tọ̀ ọ̀rọ̀ ni ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí pé kí lójú wò yín sí. ẹ ṣeun a kí ọ̀mọ̀wé Sunday tí a túmọ̀ sí Sunday Ìgbòho Òòṣà akíkanjú ni, ọmọ ogun tó ń jagun tó ń ṣẹ́gun ni. Ọlọ́run á máa fún olóyè ṣe. Ìran Yorùbá kò ní mẹ́rí, wọn ò ní jẹ́ á gbé, ìyàn ní jẹ́ á gbé. Lóòótọ́ ni òfin Nàìjíríà sọ pé a lẹ́tọ̀ọ́ láti rìn káàkiri, pé kí ẹ̀yà kan pé kó má lẹ́ ẹ̀yà kan gẹ́gẹ́ bí òfin. Ṣùgbọ́n ṣá, ṣé òfin tá a ṣe ìlú tùbà, ṣé Nàìjíríà ṣé ó tùṣẹ́ náà? Olóògbé Jeremiah Báfẹ́mi Awólọ́wọ̀ sọ, ó ní tó bá yá ó ní fúnra mẹ̀kúnnù ló máa jà fún ẹ̀tọ́ ara ẹ̀. Tó ní Nàìjíríà wọ́n ti sún akọ ògiri, tí a bá lé ajá tí ajá bá kọ ògiri, ajá máa yẹn padà, ajá gbó, ajá buni jẹ, torí ó ti sún wa. Ojúṣe ìjọba ni olóyè Sunday Igboho ni wọ́n fẹ́ gbà ṣe báyìí sí. Torí kí ni ìjọba ló ní ìjọba tá a dìbò yàn, ìjọba àwọn ará lápè, ó ti wá di ìjọba àwọn ará wọn. Ṣé democracy lèyí? Ṣé democracy lèyí o? Fúlàní para ìlú. Ṣé democracy lèyí? Ìjọba ti fojú ṣe wọn sílẹ̀. Sunday Igboho wá dìde. A lè dá Sunday Igboho ní ẹ̀bi o, ká má tanra jẹ rárá. Torí kí ni o? Ó ń jà fún ẹ̀tọ́ Yorùbá ni. Ó ń jà fún òmìnira Yorùbá pé láti gba kúrò nínú ikú, nínú wàhálà. Ọmọ ìpínlẹ̀ Ògùn ni mí, ọmọ mẹ́kọ ní pọ́nbélé. Mo tí àwọn Fúlàní tí wọ́n ti fojú wa rí, Asá, Ìgbẹ́kú, Ọjà Ọ̀dàn, Ìmẹ̀kọ, Ìlàlà, Òkè Àgbẹ̀dẹ, Ìjòhùn, Tata, lọ gbogbo pátá ní gbogbo ìpínlẹ̀. Tí a bá ní Nàìjíríà pé kí a ka àwọn Fúlàní tó ti ṣọṣẹ́ jù, tá a bá ka ní 10 ní gbogbo state ní Nàìjíríà, ìpínlẹ̀ Ògùn á jẹ́ number 3 tàbí number 4. Kí la fẹ́ ṣe? Wọ́n á pa wọ́n, wọ́n á fi màálù jẹko wọn, wọ́n á tún bá wọn ṣe nǹkan ìkẹ́ tí ẹ̀kan ṣe, wọ́n á tún gbé ọ̀pẹ mọ́, wọ́n á tún gbó lọ́wọ́ wọn. èwo ló ń jẹ́ yúkẹ́? Kí ni bolo tara bolo ní ìbáṣepọ̀ láàrin ọkùnrin àtobìnrin ni nífẹ̀ẹ́ gbogbo ẹnu láàrin tó láwọn ọmọ tó ń wò wá tí wọ́n ti gbọ́n pé kọ́ má kọ́ nǹkan tí kò dá kọ́kọ́ ni mo ṣe dọ́gbọ́n lo èdè ẹ bẹ́ẹ̀. Ìjọba wa lajú lẹ̀ ẹ̀mọ́ tó wá burú ṣá, tí Fúlàní bá fi ọjọ́ kó yín táwọn lọ fẹjọ́ sùn ní ti àwọn agbófinró ti ọlọ́pàá, Fúlàní máa fi yín síbẹ̀ lọ ni, ẹ̀yin náà máa ti mọ̀lé. Wọ́n ti ní ìdáàbòbò. Ẹ bá bàa pé ọ̀rọ̀ náà ló gbé Sunday Igboho tí àwọn kọ̀rọ̀ sí, àwọn àgbákò ẹ̀dá, àwọn oníṣẹ́ ẹbí, àwọn tí wọ́n fẹ́ràn èèyàn, àwọn agbénipa tí wọ́n lọ ká Sunday Igboho mọ́lé ní Ìbàdàn, tí wọ́n pa ọ̀rẹ́ rẹpẹtẹ, tí wọ́n tún wọ́pù wọn tún gbẹ̀jẹ̀ sọ̀lẹ̀. Ọ̀rẹ́ náà ló gbé Sunday Igboho tó pé ó ń jà fún ẹ̀tọ́ èèyàn ni o, wípé ẹyẹ mú Yorùbá lẹ́rú, ẹyẹ pa wá. Òun ló jẹ́ kí wọ́n tì mọ́lé láìtọ́, tó fi lọ farapamọ́ sí kí tí wọ́n táwọn ọbẹ̀rẹ̀ lọ́hùn fi mú lọ́hùn. Gbogbo ẹ̀ náà ń kọ́, wọ́n ní kò nẹjọ́ láti jẹ́, kódà gan ọ̀tẹ̀ ní pé kíjọba tún dá padà fún un. So kí ni mo sọ ni pé ó tó gẹ́ ọmọ Léfì, ìyà ti pọ̀ jù. Nǹkan tó sọ lóòótọ́, gẹ́gẹ́ bí nǹkan tó sọ, inú mi dùn pé wọ́n ní kí àwọn ọba kí wọ́n sowọ́pọ̀ káwọn jọ jẹjà yẹn pé àwọn ọba jà, wọn lè bá gómìnà jà, bó ṣe kó rí nìyẹn. Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí o, kábíyèsí Ọọ̀ni tí mo súnmọ́ dáadáa, tí mo dẹ̀ mọ́ dáadáa, mo àti fojú kojú báyìí bí ẹ̀ẹ̀mejì dáadáa rí. Ọọ̀ni jẹ́ alágbára nínú àwọn ọba, ọ̀kan ṣoṣo nínú àwọn ọba ni. Ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé ní ẹ̀sùn tó kọjá yìí sí ẹ̀mọ́pọ̀ nígbè. Ọọ̀ni lọ sọ́jà, ó ní ìyà ti pọ̀ jù, ebi ti pọ̀ jù, kí ló dé? Gbogbo ẹ̀yẹ gbẹgbẹ́ tẹ̀ ń ta àtàlù ìgbàanu, owó òfẹ́ gbẹ́kẹ́ máa gbó lọ́jà mọ́. Sí ẹ̀mọ́ tí wọ́n ní ṣe, èbó ń pè ní subsidy, Ọọ̀ni láti gbówó lẹ̀ tí ẹ̀yìn òun. Bẹ́ẹ̀ nǹkan fún yín, ìdí ni pé ó ní iye tí mo ra ọjà mi, wọ́n ti gbó lórí epo, torí wọ́n ní àá ló kàn, ẹ̀yin ló kàn, ẹ̀yọ subsidy kò lu epo, ara ni wá, ìyà ń jẹ wá, ebi ń pa wá, ọ̀yàn pokùnso. Ẹni tó ra ọjà ẹ̀ ó ní iye tó máa ta. Lóòótọ́ aláwọn kan lọ sí, mo kọ̀ yà síbẹ̀ ni o, pé ojúṣe tó yẹ kí ìjọba ṣe. Sunday Igboho wá ń ṣe bẹ́ẹ̀ rí. Bẹ́ẹ̀ni, ó ló ṣe. Ọ̀rẹ́ wa gbówó lẹ̀ pé ẹ̀yin kìíní kan iye báyìí kẹ́ máa ta. Tẹ́ bá débẹ̀, mo pé Ifẹ̀ níjẹta, wọ́n ní gbogbo ọjà tí wọ́n lè nífẹ̀ẹ́. Ṣé àpò ìjọba lẹ́yìn kó ṣe kí ìjọba lọ ra nǹkan lọ́rùn àgbẹ̀ lórí wọn kọ́ wá gbé sílẹ̀ ń bọ́ pọ̀jù fún àwọn èèyàn.
Ọ̀ọ̀ni ṣe irú ẹ̀ náà ní Sunday Igboho ń ṣe bẹ́ẹ̀ bá lè dáàbò bò wá ẹ̀yin tẹ́ ń pa ó yẹ kó ń lò wá Sunday Igboho jàre o torí bàtà aṣòfin tá àtẹ̀lé òfin rárá pé àlè dá lẹ́bi. yẹ̀wò ẹni tó kàn ló mọ̀ ṣé ìyà jẹ Sunday Igboho ìyà ò jẹ́ Ọlọ́run dá lọ́lá ó lówó ó lẹ́gbẹ́ lára bọ̀ àwọn tí ìyà ń jẹ tí wọ́n ń pa ṣé bẹ́ẹ̀ tí ròyìn gbé ni àmọ́ ẹ ló ti kú ní ọ̀sẹ̀ tó kọjá ní sáàdìyẹ wa wọ́n sì pa àwọn àgbẹ̀ kan tí ròyìn gbé gbogbo wádìí àlánúlẹ̀ gbogbo wá wòrán báyìí àjà rárá torí náà gbogbo apátápátá báyìí ni mo fi ara support Sunday Igboho pé àwọn Fúlàní yẹn àfikún kúrò kò síjọ́ lọ́wọ́ Sunday Igboho kò síjọ́ lọ́wọ́ wa o àti jọ gbé àbájọṣepọ̀ tí ò sí wà rárá àmọ́ sì àti rí ìbọn AK-47 ṣe bí gíná yín kọ́ lọ́ní kó máa fi dáná wọn ò ṣe mọ́ sí dáadáa wọn ti wá rí dáràn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ má dá Sunday Igboho lẹ́bi o mo wá ìwọ ìjọba àpapọ̀ ẹ ṣọ́ra yín o ẹni tá àlè mọ́nà ló máa mú o ẹ má tún fi ìyà jẹ Sunday Igboho ńjọ́ sí o nǹkan tó ń jà fún eléyìí o kò ṣe pé ó wá dín lọ́wọ́ o kò bá ń kówó jẹ o ẹ má fọlọ́pàá mu tàbí kẹ́ ẹ̀ tí wọ́n á kó ní pápá mọ́ra ẹ jẹ́ kó jẹ léyìí o kò kàn yín rárá o ẹ̀yin ò bá jẹ yàtá ń jẹ o epo ọ̀fẹ́ iná ọ̀fẹ́ gbogbo security ló wà fún yín o security fún àwọn security kò sí wa ní ilẹ̀ Yorùbá rárá Sunday Igboho tẹ̀síwájú àwọn ogun ọ̀run á fún ẹ ṣe àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á fún ẹ ṣe ò ní ṣìṣe bẹ́ẹ̀ ló máa rí. Olóyè Yunus Odunsina wọ́n ní a máa ń pè gbọ́n ní àìpé gbọ́ ìròyìn tó jáde látọ̀dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho látara ọ̀dọ̀ Koiki wá kí ni àtúnkọ sẹ́yìn. ṣe rí ibi tí a bá ti ń rí ìran kan tó ń sọ pé àwọn they were born to rule níbi tó jẹ́ pé ìran yẹn kì í ṣe ìran yẹn nìkan ló wà ní orílẹ̀ ibi tí gbogbo wa jọ wà mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà pé Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kan gbogbo ìgbà lèmi máa ń sọ kì í ṣe orílẹ̀-èdè kan ní Nàìjíríà orílẹ̀-èdè bíi àṣẹ ẹ̀yà tó wà ní Nàìjíríà ṣé ẹ̀yà kan ṣo ni Ọlọ́run fúnra rẹ̀ ó pín wa fúnra rẹ̀ Ọlọ́run ló pín wa ẹ wo rifa Niger and Benue ẹ wo bọ́lọ́run ṣe ṣe so nígbà tí mo ní àǹfààní tí mo sì ń lọ sí ilẹ̀ Haúsá tẹ́ ẹ bá ti dé Jẹ̀bà tẹ́ ẹ bá ti kírọ̀ọ̀sì odò yẹn rifa Niger sọ̀hún ni wẹ́dà ti máa ṣe yìí ẹ wá wo nǹkan tọ́lọ́run fi pín wa ó pín wa pẹ̀lú ohun èdè ó pín wa pẹ̀lú ẹ̀sìn ó pín wa pẹ̀lú wẹ́dà ojú ọjọ́ so kí wá ní nǹkan tí a fi mú un ní ọ̀ranyàn pé a gbọ́dọ̀ wà pọ̀ pẹ̀lú ọ̀ranyàn táwọn kan máa wá jẹ gàba lórí àwọn kan so irú ìgbésẹ̀ yẹn nísìn tí ìjọba ò ṣe tí èèyàn bá ké gbàǹjarè síta irú olóyè Sunday Igboho nísìn ó ké gbàǹjarè síta báyìí nísìn torí àwọn kan lè máa fojú wò wípé ìjọba wọn máa lè tún mú wípé ó tún ń tàpá síjọba ni àbí bákan rárá olóyè Sunday Igboho ń ké gbàǹjarè síta on our behalf òun náà ní báyìí so mi tí ì rí nǹkan kan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ níbi kéèyàn ké gbàǹjarè síta wípé tó nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ń mú ìpalára lóòótọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kò sófin tó sọ pé kí ẹnìkan kan máa ń rìn bó bá ṣe wù nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ mi tí ì rí nínú eléyìí tí Sunday Igboho ṣe ní ọ̀rọ̀ tí wọ́n fi léde nítorí máfòkómíṣàlà wọ́n ní ẹ̀ẹ̀kan ṣo náà ni a máa ń kìlọ̀ ẹ̀ eléyìí sì ti kúrò lẹ́ẹ̀kan ṣo àti ń kìlọ̀ ẹ̀ so bí wọ́n ṣe ké gbàǹjarè síta yìí mọ̀ pé ìjọba náà wọ́n á gbé gbèsè lórí ẹ̀ wípé kó má tún di bíi ti eléyìí tí ó kọjá lọ tí wọ́n ń lọ dúnkokò mọ́ Sunday Igboho nílé ẹ̀ tí wọ́n tún tó dún di pé ìjọba ilẹ̀ Faransé wọ́n tún mú ní papámọ́ra wọ́n fi sínú àhámọ́ so bí wọ́n ṣe ké gbàǹjarè síta yìí mọ̀ pé ìjọba á gbé gbèsè lórí ẹ̀. ó dà àwọn kan sọ wípé pẹ̀lú olóyè Sunday Igboho ṣe ké gbàǹjarè tó jáde síta pé eléyìí ò lè ràn o pé kò lè ràn tó wà nílẹ̀ yìí o ṣé ẹ̀rù kò lè ràn
ọ̀mọ̀wé ayédùn. bí ó ṣe jáde síta tí ó ké ń gbà rẹ̀ kò lè ràn án àfi kí gbogbo wa pátápátá kí a sún pàpà mọ́. ṣé n bẹ́ẹ̀ ń sọ báyìí ni pé ariwo lásán ni Sunday Igboho ń pa ni. kò lè dá ṣe àwọn kan wà tó pé ọmọ àlè Yorùbá ni wọ́n àwọn tó ń gbà bọ̀dì tó bá ti yọ kó ń bẹ̀ gbogbo ọ̀nà máa support ẹ̀ tó ok nígbà tí Sunday Igboho tó jáde níjọ́sí tó jà fẹ́tọ̀ wa ṣé àwọn kóhùn nìkan ni wọ́n ti mọ̀lé ara àwọn Yorùbá tó ń jẹ́ ọmọ Yorùbá gidigidi tí wọ́n jọ ọmọ àlè tí wọ́n tún ń takò tí wọ́n ń jẹjẹkújẹ tí wọ́n ti gbowó lọ́wọ́ ìjọba so tábà fẹ́ ọ ní àgbàsowọ́pọ̀ ẹgẹ́tẹ̀ oṣù ọwọ̀ ẹwu báyìí tẹ̀rí yẹn tí kan bá ti yọnú ẹ̀ pàtàkì báyìí kò sí ìwọ tó bá papọ̀ báyìí tó bá di papọ̀ báyìí ìmọ̀ṣọ̀kan nìyẹn a gbọ́dọ̀ sọ́pọ̀ pọ̀ ẹ má yẹ ká dá Sunday Igboho nìkan dá a pẹ́ àwọn ọ̀tọ̀kùlùlù ẹ̀yàn olówó ẹ̀yàn alágbára tí ẹ̀ kì í ṣe ọmọ alẹ́ Yorùbá torí wọ́n lè bẹ́ẹ̀ lè mí sí ìlú mi kó máa claim pé ọmọ Yorùbá lòun tó mo ti pẹ́ ń bẹ̀ so Áfíríkà sọ́pọ̀ pẹ̀lú ẹ̀mọ́ eléyìí tó ń sọ yìí kò lè rán o ṣùgbọ́n tó bá ń dá ṣe tá à tì lẹ́yìn kó wà lọ lẹ́yìn ibi tíjọ́ sí ṣẹpẹ́ àkàn ni wọ́n dà á níjọ́ sí àkàn náà gbà bọ̀dì àkàn náà tu gbogbo agbára bó ṣe ní everything bó ṣe ní lọ́wọ́ Yorùbá nìyẹn Yorùbá ò ronú ara olóògbé Ògúndé ó ní pé Yorùbá ronú wò ìjà ronú ronú tábà ronú ó yẹ kí a ti gbọ́nu wàhálà yìí so kò lè ràn tó máa ràn ní pé Áfíríkà sùwọ́pọ̀ kí a tì lẹ́yìn ẹ̀yin tí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin gómìnà tí ẹ jẹ́ ti ilẹ̀ Yorùbá tẹ́ ẹ lówó tẹ́ ẹ lẹ́ẹ̀kan tí ẹ tó wá nífọ̀n ẹ jẹ́ ká sọ pẹ̀lú ẹ̀ ẹ mẹ́rin ká gbàbọ̀dì ẹ mẹ́rin ká dalẹ̀ ẹ jẹ́ gbogbo ohun tá a bá ní kí a support káwọn Fúlàní ìtọ́ni àlámù kí wọ́n máa lọ ó tó gẹ́ àfẹ́ wọn mọ́ kí wọ́n rí dà àlámù ní ìyálẹ̀ Yorùbá. ọ̀rọ̀ rẹ o olóyè Odùṣínà. mo tiẹ̀ fẹ́ mo máa ń fojú ìwòye wo kankan wípé kí ni àjọṣepọ̀ tó wà láàrin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ẹ̀yà Fúlàní. ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n gbé àtẹ àjẹjáde kan wípé bàbá wa Tinubu wọ́n ti fọwọ́ sí àti ẹ̀ka kan ẹ̀ka kan fún ẹ̀ka ti Ministry of Livestock. wọ́n ń pètè pèrò. ṣé nígbà tí mo wá fojú inú wò ó títí tí mo wá rò pé ṣé ẹ fẹ́ máa protect àwọn interest àwọn Fúlàní nísìnyí láyé àtijọ́ rí àwọn ò mọ̀ pé ẹni ń sin ẹran àgbẹ̀ ni rárá o nínú orin kan tá à ń kọ nígbà tá a wà ní iléèwé táwọn sọ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè o ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá ni wọ́n bí o wọ́n sọ pé láìsí ṣàǹdá ń bẹ̀ o ṣé ẹ mọ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé láìsí ìbọn so automatically ṣàǹdá lásán mọ̀ pé wọ́n fi ń da màálù so anything tó bá wọ̀ mọ́ iṣẹ́ àgbẹ̀ nǹkan tá a mọ̀ sí ni pé wọ́n ń dáko àmọ́ darandaran sí iṣẹ́ àgbẹ̀ so ẹ wá lọ dá Ministry of Livestock ẹ sì ti mọ̀ pé àwọn aráabí náà ni wọ́n máa ń sin ẹran nítorí pé àwọn gómìnà kan ti kọ̀ pé àwọn ò lè fi ilẹ̀ ẹlẹ̀ fún Fúlàní láti máa wá tọ́jú pé wọ́n ń tọ́jú ẹran wọn ní ìpínlẹ̀ táwọn ẹ wá wọgbọ́n tí wọ́n dá kí ni àjọṣepọ̀ tó wà láàrin àwọn ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà yìí nígbà tí àtẹ̀jáde jáde àwọn oníṣiríṣi èèyàn ló ń sọ̀rọ̀ pé àwọn kan sọ nínú ètò kan tí mo lọ ṣe lórí rédíò kan wípé bàbá Ọbásanjọ́ Tinubu wípé wọ́n ń wá ojú re àwọn yẹn lẹ̀ fún ìdìbò 2027 ni tá a bá dẹ̀ wò ó lọ tá a bá wò ó bọ̀ ọjọ́ gàtẹ́ ṣé kò fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ni so irú yẹn náà ni ó yẹ ká bójú wò yẹn mo ṣe béèrè pé kí ni àjọṣepọ̀ tí máa ń wà láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ẹ̀yà Fúlàní tó fi jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe náà ni ìjọba máa ń fara mọ́ ẹ wo ọ̀rọ̀ wọn pani ò pani wọ̀nyí tí wọ́n jẹ́ kó yìí ṣé kò ti yẹ kí ìjọba pàṣẹ ó dá irú livestock ministry tí wọ́n dán dálẹ̀ lóòótọ́ a mọ̀ pé adìẹ wà nú ẹ̀ ewúrẹ́ wà nú ẹ̀ àgùntàn wà nú ẹ̀ now
ẹlẹ́dẹ̀ wà nú ẹ̀ ní ọ̀dọ̀ tiwa bí kí wọ́n ṣe ní region by region pé a ti mọ̀ pé ẹ̀yà Fúlàní o nílẹ̀ Haúsá o màálùú ni wọ́n ń sìn ẹ̀yìn kí wọ́n ya ẹ̀yà kí wọ́n fún wọn ní ààyè kí wọ́n máa sin màálùú wọn ń bẹ̀ ọ̀dọ̀ wa ń bí àgbẹ̀ tí ó bá ṣẹ̀díyẹ kó máa ṣẹ̀díyẹ níbẹ̀ àgbẹ̀ tó bá sì mọ̀ pé ewúrẹ́ lòun máa sìn kó máa àmọ́ àwọn èèyàn tiwa ní àsìn màálùú èmi ò tí ì gbọ́ rí wípé màálùú la yàn láàyò lọ́dọ̀ tiwa ń bí là ń sìn mi ì sì gbọ́ rí ní ọ̀dọ̀ àwọn ẹ̀yà Ìgbò wípé màálùú ni wọ́n ń sìn èmi ò tí ì gbọ́ rí so kí wàá ní ọ̀ràn yàn tẹ́ máa impose ẹ̀yà kan lé ẹ̀yà kan lórílẹ̀‐èdè yìí. èyí ń tàtẹ̀ gbọ́ ni pé wọ́n ní nínú agriculture wọ́n nínú ẹ̀ ní nǹkan ọ̀gbìn wà bẹ́ẹ̀ ni ohun ọ̀sìn ó wà ní Ministry of Agriculture. wọ́n ní wọ́n fẹ́ láàrin yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣé kí ni tẹ̀lé sọ lórí ẹ̀. ìjọba tó ń ṣe ní Nàìjíríà yìí ìjọba àwọn ara wọn ni kì í ṣe ìjọba ara wa kódà kò yé Tinubu àtàwọn ọgbọ̀n ìmọ̀ ara mọ́ ó ti wá dàrú ó ti wá polúkúmuṣu nígbà tá a ní ètò nígbà tá a ní ìlànà fún ti ètò ọ̀gbìn tá a mọ̀ sí Ministry of Agriculture kí èrò tó wá ní Ministry of Livestock nísìn ẹni pé ẹ fẹ́ máa ṣọ́wó ná. ṣé mo rò pé wọ́n fi lè rí òṣìṣẹ́ gbà síbẹ̀. òṣìṣẹ́ ìwé náà fẹ́ gbà síbẹ̀ àmọ́ iléeṣẹ́ tó kúrò rẹpẹtẹ tí ọ̀rẹ́ tó fẹ́ ṣiṣẹ́ àwọn tó fẹ́ ṣiṣẹ́ wà ó ìjọba gbà wọ́n rárá torí wọn ò fẹ́ sanwó nísìn ẹlẹ́fẹ́ sanwó ná wọn ò lè san náà wèjì ara 250 fáwọn òṣìṣẹ́ tó wà ní Nàìjíríà wọn ò lè san ẹ tó wà lọ dá mi sílẹ̀ ṣé pé wọn mọ tó ń ṣe rárá òun ló ní bá fún pé wọ́n lọ ń lo àwọn kìíní orin ògùn orílẹ̀-èdè táti lò pẹ́ táti gbé sọnù ẹlẹ́wọ̀n ló tún wá kàn kò yẹ wọ́n rá mọ́ ọkàn ṣe bàtú wọ́n tẹ̀ kò sí bọ̀ rá mọ́ mùsùlùmí ṣé nǹkan tó ń pè ní democracy lélẹ́yìí kò sí nǹkan tó ń fà láti lọ yan Minister of Livestock òṣèlú ní ìbò tó ń bọ̀ ni ẹ̀rí pé àwọn ará àkọyà náà ń pọ̀ jù wá lọ wọ́n ń wá ojú ẹ̀ wọn ni wọ́n ń wá ìbò ni àwọn méjì àlà àbíkẹ́ ló pọ́npá rẹ̀ méjì àlà so wọ́n ń wojú ẹ̀ wọn ni ohun tó ń ṣe nìyẹn pé táwọn bá dá sílẹ̀ ẹ̀rí pé wọn ò lè fi Yorùbá hẹ̀ díẹ̀ ìyẹn ṣe máa wo mínísítà ta ní bóyá ni wọn tó 50 ó kọkùnrin kan tó kọ 50 tó bá yá sìn ọmọ ayọ̀ Minister of Livestock ẹ ti ẹ̀gbọ́n ọ̀nà ṣé mo rí pípọ́ wá ṣé ó ní ọgbọ́n ṣá so nísìn iṣẹ́ tó wọ́n gbé sílẹ̀ yẹn iṣẹ́ àdáni níṣẹ́ yẹn private ni àdáni ní mo lè ṣàdíyẹ lé mi ọ̀dà kò burú sí kí wọ́n rí pé nígbà tí a ti yan ti livestock ẹ wá yan ministry fún ti fowl ṣe rí pé ẹ mọ̀ Nàìjíríà akọ̀sọ pé ajá àkọ́kọ́ nínú ọmọ Áfíríkà ni àwọn èèyàn wá dẹ̀ sí wọ́n ṣe ajá ṣé bí wọ́n ń jáde wọ́n lọ káàkiri wọ́n mọ ohun tó ń lọ nínú àgbáyé àti pé ẹtí wà wò èyàn náà ètò kòwó jẹ ni ìwà ìjọba ni ìgbó pẹ̀lú corruption ni bẹ́ẹ̀ ni torí ẹ̀tún bá tó wáyé PPA SSA gbogbo ẹ̀ lọ ebi dẹ̀ ń pa wá ìyà ń jẹ wá ara ni wá Yorùbá ẹjẹ́ á máa lọ eléèkọ́ ti sú wa ẹjẹ́ ká kó nínú amúnú wọ́n dẹ̀ sọ fún wa ẹni àwa ló kọ̀ bí èrè ìdílé ẹ̀yin ló kọ̀ o ibi ẹ̀ bá adé rè o ẹ̀yin ló kọ̀ tẹ ọ sọ́bsidì ẹ̀yin ló kọ̀ tẹ jẹ́ kí Fúlàní pé kí wọ́n máa pa wá ẹ̀yin ló kọ̀ ìyà ń jàwé èèyàn ẹ̀yin ló kọ̀ àwọn ìpokùnso ẹ̀yin ló kọ̀ àwọn tó ti rìtáyà tó fẹ̀yìntì wọn ò gbówó wọn lọ ń jẹ sweat wọn ògùn wọn nínú kòtò ọlọ́wọ́ àbí léèrè ẹjọ́ ń bẹ lọ́rùn àròdágẹ́ tó ọmọ Yorùbá ẹ sùn ẹ ti sùn lọ́wọ́ ẹ tají o Sunday Igboho Òòṣà ó ti dé o ó ti dé o pé kó gbà sílẹ̀ kúrò nínú ẹrú kó gbà kúrò nínú wàhálà kó gbà ìgbà kúrò nínú ìtàjẹ̀sílẹ̀ àti kó gbà kúrò nínú ìgbèkùn kó gbà kúrò nínú wàhálà ebi ìṣẹ́ òṣì kó gbà kúrò bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ aṣùwọ́pọ̀ ẹ má gbèkùn jẹ ẹ má gbàbọ̀dì ẹ má dalẹ̀ Yorùbá tó bá dalẹ̀ á balẹ̀ lọ mò ń sọ Yorùbá tó bá dalẹ̀ nínú ìgbésẹ̀ tí Sunday Igboho fẹ́ gbé yìí yóò balẹ̀ lọ ẹ má torí owó kẹjẹkújẹ ẹ má ta ogún àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ rántí o ó ti dáa fún yín àwọn kan ń bọ̀ lẹ́yìn o èsì ilé tí Baba Awólọ́wọ̀ ṣe òun là ń sọ yìí o MK Abiola à ń sọ kí ni ká ti sọ ìtàn tiẹ̀ kí ni ká kọ́ ń pa tiẹ̀ bẹ́ẹ̀ náà láti Yorùbá láàrin wọn ọ̀rọ̀ bẹ̀tàyẹ́dù ó ti wọlẹ̀ ọ̀rọ̀ mágù ó ti wọlẹ̀ ọ̀rọ̀ báwà ó ti wọlẹ̀ ojúṣe à ń tì mí ìkan ní àkàràjẹ́rà tó kó jẹ tán pé
ó ní kán fóun láyè pé kán fóun sàn mọ́ pé kò fi dá padà. àdàrà ẹni tó gbé lẹ́nu ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n lọ sí ẹ̀wọ̀n ọdún méje o ó wà ní ìpínlẹ̀ Ògùn ẹ lọ tó ìwádìí ẹ̀ wò bẹ́ẹ̀ ni wọ́n ní kọ́ lọ ṣẹ̀wọ̀n ọdún méje ara ẹni tó gbé búrẹ́dì tí wọ́n ní pé kí wọ́n lọ yẹgi fún ẹ̀yin náà kó bílíbílí lẹ̀ ń kó jẹ ọlọ́wọ́ á dà fún yín yóò bá ẹ ti sùn ẹ tají. olóyè Òṣìṣínà wọ́n ní pé ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ààrẹ Nàìjíríà wọ́n ní ó dàbí kápẹ́wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ arọ́nà lọ wọ́n lòun ló jẹ́ kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ kìnìkan Ministry of Livestock kìnìkan tó ń ṣe wọ́n ní torí kí wọ́n fi lè rọ́nà lọ kí wọ́n fi lè padà rí second term léyìí tí ó wà á fẹ́fọ̀ ìran Yorùbá ẹgbọ́ ṣẹ̀gbọ́n. wọ́n ní ojú tí ó bani kalẹ̀ kí tààrọ̀ ṣe pé so sátidé tí ó da Jímọ̀ làbí mọ̀ bẹ́ẹ̀ ni so ṣe rí ọ̀rọ̀ tó wà níbẹ̀ tá a bá fojú inú wo bí ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí kìí ṣe ètò òṣèlú àwa ara wa gẹ́gẹ́ bí bàbá wa Ayédòtí ṣe sọ òṣèlú àwọn ara wọn ni bẹ́ẹ̀ ni ẹ wò dáadáa so automatically ẹ dá nísìn ẹ máa wò tí wọ́n bá ní wọ́n fẹ́ gba òṣìṣẹ́ nísìn tí wọ́n bá ní èèyàn 1000 ni wọ́n fẹ́ gbà ẹ lọ wo àwọn tó fẹ́ apply á lé ní 20,000 ẹ wá wo nínú 1000 tí wọ́n fẹ́ gbà yẹn àwọn 1000 tí wọ́n fẹ́ gbà yẹn àwọn olóṣèlú àti ní slot bẹ́ẹ̀ ó tọ́lẹ̀ sọ slot ti wá wà slot bíi 700 ti máa wà a kò 300 fún èèyàn 20,000. bàbá ó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má ní mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní wọ́n fẹ́ gba èèyàn 7,000 àwọn tó ti apply online 57,480 57,480 so wọ́n tún àti pọ́tà kẹ́lẹ́ mọ ìṣẹ́ wàhálà ìyà tó ń jọmọ Nàìjíríà ẹ fẹ́ gba èèyàn ẹgbẹ̀rún méje àwọn tó ti apply almost 60,000 ẹ jẹ́ kó olùkọ́ ẹrú Yorùbá ẹ ti sùn ẹ tají. tá a bá fojú inú wò dáadáa a rí wípé ìbáṣepọ̀ wa kò mú àǹfààní wá mọ́. ọ̀rọ̀ yàn ni. kò mú àǹfààní wá mọ́ bí tí ìhùn kò kiri mọ́. àwọn tí wọ́n wá jẹ́ jẹgúdújẹrá àríjẹ́ǹdì màdàrú ni wọ́n fẹ́ jẹ́ kó ṣeé ṣe. bàbá wa Ayédòtí ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó yẹ kí kálukú wa ká wà ní ìdónídóní bọ́lọ́hún ṣe ti pín wa bọ́lọ́hún ṣe ti pín wa Ọlọ́run ló pín wa bẹ́ẹ̀ náà ṣáà gbọ́n ju Ọlọ́run lọ ni. òkè láti ìgbà tí Ọlọ́run ti pín wa bẹ́ẹ̀ yẹn tá a mú ọ̀ranyàn tá a fi délra wa pọ̀ yẹn ìgbádùn wo la ti rí. nítorí ẹ̀ ní gbogbo ètò tọ́lọ́run bá ṣe dáradára ni kò sétò kan tọ́lọ́run ṣe tí ò dáa àwọn ẹ̀dá la máa ń fẹ́ kíwọ́ bọ ètò yẹn tá a bá sì ti kíwọ́ bọ̀ ìnira ni. tó bá jẹ́ pé ìran Yorùbá ó wà lọ́tọ̀ ìran Ìgbò ó wà lọ́tọ̀ ìran àwọn Àtìláwí tàwí wọ́n wà lọ́tọ̀ ni ẹ rí i pé gbogbo eléyìí ò lè rí bóyá a ṣe ń sọ yìí ẹ wo ìjọ tí wọ́n ti fi Kánù sí inú àhámọ́ wọ́n fi kó oríṣiríṣi ẹ wo bàbá wọn Ojúkù ẹ wo wọ́n fojú ẹ̀ rí so kí wàá ní ṣé ọ̀ranyàn ni is it by force kí ni ìnira tó fẹ́ mú wá tí kálukú bá wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi ń jẹ́ pé ọ̀ranyàn la fi ń sọ pé ká máa bàbá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àwọn ọmọ ilẹ̀ Yorùbá yàwọn pé èmi ti máa ń sọ pé àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn tó lè dalẹ̀ Yorùbá náà ni nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́ẹ̀kan ló yẹ kí wọ́n ti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ pé kí kálukú wà ní ààyè ẹ̀ tí kálukú ò bá wà láàyè ẹ̀ náà kò yẹ kí ìran kan kó máa wá jẹ gàba lórí ìran kan gbogbo irú àwọn tí wọ́n ń ṣe ọṣẹ́ wọ̀nyí ó yẹ kí kó ìjọba pàṣẹ kí wọ́n scrape wọn kúrò ní gbogbo inú igbó ṣé kò sí agbófinró tó ni
Ọ̀dà ọ̀dẹ́ wà ẹ̀yìn kìnnì kan wà ìgbà wà àmọ̀tẹ́kùn nǹkan kan kò sí ẹlẹ́yìn tí ò sí tán. àti ẹ̀rí kan lẹ́nu ìjọba ìta fídíò yẹn gbogbo yẹn lórí mọ̀ bẹ́ẹ̀ yẹn náà rí inú oko àgbàdo ni ọlọ́pàá kan lówó ó gbébọn ó wọṣọ ọlọ́pàá ní ẹ̀rọ ìjẹun sọ fọlọ́pàá torí kó má jẹ́ pé bóyá jẹ́ impersonation ni. ó gbébọn ṣùgbọ́n ìbọn ló gbé dání kì í ṣe àwọn arábí wọ́n sì ń bẹ́ àgbàdo báyìí fún àwọn màálù wọn láti jẹ. bẹ́ẹ̀ ni náà wò ẹ wúrú yẹn ó kọ́ ẹnìkan ni. ẹ mọ̀ pé ìyẹn náà ń pé àkọsọ pé ajẹ́ kan ni a ò jẹ́ kan ìwà rẹ ní jẹ́ ìwà àfẹ́gbára mú ni ìwà ẹrú so wọ́n ń ṣe àbí òkú ẹrú àní ní ọmọ iye wa ní mí ọmọ mẹ́kọ ìgbèrè kò tí ní mísẹ̀ ẹ lọ bẹ̀ bí Fúlàní bá fi màálù ìjòkó yín tẹ́ bá lọ fẹjọ́ wọn sùn ẹ̀yin náà máa ti mọ́lé. bẹ́ẹ̀ ni gbogbo àwọn kan pè mí wọ́n ní láti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kan náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó wà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn eré òkè ògùn yẹn àwọn làlátẹ̀ àwọn igbó ọ̀rà wọ́n ní ẹni tó wá fẹjọ́ sùn lọ́mú wọ́n ní wọ́n gba ọ́dà wọ́n ní látòkè lọ́hùn. bẹ́ẹ̀ ni ọ̀dà ni so gẹ́gẹ́ bí bàbá Olùṣínà Olóyè ṣe sọ ìgbéyàwó àpàpàǹdodo ọ̀ranyàn ni wọ́n ṣe fún wa lọ Lugard ní ọdún 1914 tó so wá pọ̀ èmi mọ ohun tó fi so wá pọ̀ torí ìnira wàhálà ìbànújẹ́ òfò òṣì ìṣẹ́ ebi ìpànìyàn ló kún Nàìjíríà nísìn nínú èrò tó jáde ní àjáde sìn àwọn inflation ọ̀dà oúnjẹ ọ̀dà kí ebi pààyàn kú a ti wọ okùnrin ẹ̀ka pé 40% sí ìkíní ẹ̀dẹ̀ ṣẹlẹ̀ we are now 34.90% ní wá sí ní tó jáde lánàá fún oṣù kan pé nìyẹn o irú elédè wáyé nígbà bí 30 ọdún lé méjì sẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ nínú oṣù lásán last month yẹn rate yẹn tó ń rate yẹn ó ti ṣẹlẹ̀ yìí ní 30 years ago tí wọ́n dẹ̀ làjá ṣé ọkọ̀ Nàìjíríà ṣé à ń wà lọ sẹ́yìn Nàìjíríà wa àbíwájú. níbi ọ̀rọ̀ dé ẹ jẹ́ kí n lọ sínú ọ̀rọ̀ Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan lórí sàn. àwọn kan sọ pé bàbá ẹ lọ dákẹ́ ẹ lọ jókòó ara yín jẹ́. kò lè dákẹ́ o láyé àwọn kan ní láyé fábàdà kò jọ Yorùbá níjà fún àwọn ó sì dúró tì gbígbẹ kẹsì fọwọ́ rọlé. àwọn àkọ́kọ́ tó ọgbẹ́ kan lọ dákẹ́ wá ní wọ́n tì yín parí ẹgbọ́n kìlẹ̀ rí sí gbólóhùn. Yorùbá wọn ní ọmọ akin kì í ṣojo wọ́n sì dábàá ta níṣẹ́ là máa tọ̀ ọ́ dábàá tọ̀ yóò dẹrù nídìí níjọ́ tẹ́ ẹ bá ti gbé ìgbésẹ̀ kan tẹ́ ẹ bá rí ìpèníjà kan bẹ̀ tẹ́ ẹ bá ti withdraw tẹ́ ẹ dákẹ́ ìyà yẹn máa continue ní ìpele náà ló máa continue fún onítọ̀hún bẹ́ẹ̀ immediately tó bá kojú ìṣòro kan nídìí nǹkan tí o fẹ́ ṣe tó dẹ̀ mọ̀ pé nǹkan yìí nǹkan òdodo ni tí kì í ṣe pé ò ń jà fún nǹkan tí ò yẹ kó o jà fún tó bá ti lọ pé o surrender problem ni o láì tí achieve nǹkan tó fẹ́ achieve so àwọn tí wọ́n ń sọ pé wọ́n tì í ní wọ́n ń ṣe gbá ni wọ́n ń ṣàwo ni àwọn àtìláàwí táwọn wí nìyẹn lóòótọ́ ẹlòmíì máa wò ó pé irú nǹkan tí ojú Olóyè Ìgbòho rí ní Ìjẹ̀lóyè nǹkan tó tí àṣírí àwọn lẹ́kànlẹ́kàn tí wọ́n rí oríṣiríṣi ńlá rí ńgbà náà pé tó yẹ kí wọ́n tì lẹ́yìn ẹ wo orú ẹ̀yìn Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé kò yẹ kó òun àti Olóyè Ìgbòho wọ́n jọ máa work hand to hand báyìí Gani Adams lórí ọ̀rọ̀ oní Fúlàní ò ṣe Fúlàní dé so irú wọn yẹn nígbà tí irú Olóyè Sunday Ìgbòho bá gbójú ẹ̀ tí ò rí wọn àwọn míì náà bẹ́ẹ̀ náà tó gbójú ẹ̀ tí ò rí wọn so àwọn èèyàn tí wọ́n ẹlòmíì wà àwọn tó ń advise pé máma tó ṣe irú nǹkan báyìí wọ́n lè jẹ́ nǹkan yẹn làwọn rí tí wọ́n wò wípé bó bá dálẹ̀ náà nísìn máa yóò lọ mò ń wẹ̀ yẹn wọ́n á padà so ìyẹn ni àwọn yẹn nínú wọn péréte nínú wọn ló lè rò tó fi ń sọ bẹ́ẹ̀ but majority nínú wọn àwọn jẹgúdújẹrá àwọn agbẹ̀yìnbọ̀bọ̀jẹ́ ni o tí wọ́n ń sọ bẹ́ẹ̀ o tó ti yẹn sìn lóòótọ́ kò sí agbára kan tí àwa lè sà bí kò sí agbára ẹnu eléyìí tá à ń sà yìí agbára ẹnu sì ní agbára ńlá ni nítorí gbogbo èyí tá à ń sọ yìí jákèjádò gbogbo àgbáyé náà ni wọ́n ti máa gbọ́ so ẹni tó bá ń sùn á tají ọ̀pọ̀lọpọ̀ náà ni ó wò pé ọ̀rọ̀ tí àwọn arábí yìí ń sọ yìí
ẹni tí ó bá ti fẹ́ ní ìrẹ̀wẹ̀sì tẹ́lẹ̀ tàbí tó fẹ́ lòdì sí nǹkan yẹn tẹ́lẹ̀ òótọ́ ọ̀rọ̀ lọ̀rọ̀ tí wọ́n sọ yìí òun náà àtàjì nǹkan tóun náà bá lè fi ṣe láti fi ṣe ìrànlọ́wọ́ bó jẹ́ ọ̀rọ̀ ẹni rìn náà ni á bẹ̀rẹ̀ sí ṣe nígbà tí ariwo bá pọ̀ ẹ rí i pé nǹkan tá à ń fẹ́ á tó wà lọ́wọ́. ọ̀rọ̀ àwọn ọba aládé ilẹ̀ Yorùbá torí ìta bá gbọ́ nú ọ̀rọ̀ tí Kóìkì agbẹnusọ olóyè Sunday Adéyẹmọ wípé wọn ṣé ká gbà wípé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ni ó kọ̀wọ́ ti olóyè Sunday Igboho lẹ́yìn bí. kò ṣeé ṣe bẹ́ẹ̀. kí lẹ rí tẹ̀sán bẹ́ẹ̀. ẹ ṣeun kí n tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kí n má bàa gbàgbé ẹ jẹ́ kí n kọ́ fún Sunday Igboho ní ọ̀ràn kó sọ̀rọ̀ sọ gbogbo aṣọkọ́ là ń sá lórùn àwọn gbèsè míì tó fẹ́ gbé tó lè ṣe é ṣùtà tó lè jẹ́ kí wọn ní kò wá tán kó fi sínú àwọn agbára tí Ọlọ́run fún kó má jẹ́ kó hàn sí àwọn èèyàn kó má gbọ́kànlé ènìyàn Ọlọ́run kó gbọ́kànlé torí tó ṣẹlẹ̀ níjọ́ sí dẹ́ gbogbo ọ̀rọ̀ tó fẹ́ sọ kó máa ṣọ́ sọ ẹgẹ́ tẹ̀ ọgbọ́n ni kó fi ṣe lóòótọ́ a lè máa rẹ̀ pọ́ kéré ìṣèwọ́sá ohun tó ń bẹ lára ẹ̀ ju kékeré lọ Ọlọ́run fún ní agbára ìmọ̀ràn tó fẹ́ fún nìyẹn kó máa tẹ̀síwájú kó má gbọ́rọ̀ tó ń sọ pé ẹ jẹ́ kó tẹ̀síwájú ọ̀rọ̀ àwọn abá tí ẹ sọ yẹn gbogbo ọba kọ́ ló máa tẹ̀lé bẹ́ẹ̀ ni èèyàn lèèyàn máa jẹ́ ìdílé lẹ́yìn ìka òdọ́gba ara ọ̀tọ̀tọ̀ lábí wa nínú ìmọ̀ ìjìnlẹ̀ tí èèbó ń pè ní psychology ó ní ìtumọ̀ psychology ni pé kíkọ́ ìmọ̀ ènìyàn àti ẹranko nípa lílo ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láì lo abẹ́rẹ́ tàbí oògùn mi fẹ́ sọ ní òyìnbó ni torí èdè Yorùbá là ń ṣe ẹ mọ̀ pé mímọ̀ ìwà ẹ̀dá ènìyàn tàbí àti ẹranko láì lo nílò ìmọ̀ sáyẹ́ǹsì láti mọ̀ ìwà ènìyàn àti ẹranko bẹ́ẹ̀ ni o láì gbà pé à ń lo a lè pè ní bóyá ìfìṣemọ̀rònú ẹ̀dá láì gbà pé à lọ ń kó oògùn lò pé kí n lè mọ̀ bí mo ṣe wà ara nǹkan tó mo kọ́ ní fẹ́sì yẹn tí ẹ bá dúró tó bá rin fún bí tí bá wòye fún bá bí ìṣẹ́jú 5 máa mú tẹ́lẹ̀ fún bí 70% for 80% bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ máa wòye bẹ́ẹ̀ ṣe máa wòye òun nìyẹn á yàtọ̀ síra wa o wọ́n tún pè ní individual differences pé ọ̀tọ̀ọ̀tọ̀ la bí wa so kò sí ní kábàárà àwọn tó bá kábíyèsí ẹ̀yin ọba mo ṣe tó mo ṣe fún yín o ọlẹ́ni tó bá rí ọba fín òun ni ọba ń pa o mi ò tó ẹni tó rí yín fín o gbogbo ìgbà fún yín o gbogbo ilẹ̀ Yorùbá àdọ́gba ìdí ni pé ìjọba ló ń sanwó wọn ìjọba ló ń sanwó wọn kó láàgbọ́ ibi tí òfin gbé lédè wọ́n ti fi wọ́n sí abẹ́ ìjọba ìbílẹ̀ kábíyèsí kan kò lè fẹ́ rìnrìn àjò kó má jẹ́ kí alága ìjọba ìbílẹ̀ mọ̀ tí ò bá jẹ́ kó mọ̀ ọ máa yọ so owó oṣù wọn ìjọba ni torí náà wọn ò ní fẹ́ sọ nǹkan tàbí gbégbèsè tó máa lòdì sí òfin ìjọba ṣe pé ẹni tó bá dẹ̀ wà ní orí àpè ẹni tó bá lórí ìjọba kò ní fẹ́ kí ìlú pín kò ní fẹ́ kí ẹ̀yà Haúsá wọn ò ní gbà torí ẹ̀ ní àṣẹ gbogbo ọba tó support Sunday Igboho wọ́n ń du kòkó ọbẹ̀ wọn tí ò ní yẹ kó jẹ́ bẹ́ẹ̀ a ní àwọn ọba kan tí mi ń dárúkọ àwọn jẹgbẹtẹlẹ ọba àwọn ògbónà àwọn tó pé tí wọ́n gbóná àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn àwọn tí kì í gbàbọdì wọ́n wà dáadáa ní ilẹ̀ Yorùbá àwọn ní Sunday Igboho náà mọ olóyè Sunday Igboho kó tàn án lọ kọjọ jáde sùpọ pé gbogbo ọba ìrọ̀lẹ́ pa fúnra yín a máa rọba tó máa lọ gbàbọdì nígbà yá Abacha ṣe bá ráwọn ọba tó gbé bíkè jáde gbogbo ẹni fídíò gbé Abacha náà nígbà tó over ìtẹ́ra rẹ̀ so gbogbo ọba kọ́ ló máa support ẹ̀ bọ̀ kó súnmọ́ àwọn ọba mi ìfẹ́ dákọ̀ àwọn ọba kọ́ lè pé bóyá mo yàn kan láàyò a sì ní àwọn ọba tí ó jọba lọ àná ọba tí wọn kì í gbàbọdì àná ọba tí wọn kì í jẹkújẹ àná àwọn ọba olóòótọ́ àná ọba tó pé tí ẹ ò lè fẹ́ gbàgbọ́ rárá kó tọ̀ wọn lọ gbogbo ọba àti wọ́n sì ṣàkóso abẹ́ kì í ṣe ìlú kọ́ ló ń sanwó fún wọn ìjọba ni abẹ́jọba ni wọ́n wà wọ́n ò lè ẹni tó ṣẹlẹ̀ ní Kánò ni ìpínlẹ̀ Ògùn náà fẹ́ mí gbàkan báyìí ní ó ti pẹ́ tó yẹ tí àwọn gómìnà mi ń dákọ̀ gómìnà ẹ̀tẹ̀ jẹ́jẹ́ tó bá yọ gbé kò sùn tó lè ṣẹlẹ̀ kò sí bóyá rí nìyẹn o. olóyè Òṣìnà ẹ gbọ́ ọ̀rọ̀ àwọn ọba dé ṣé ẹ rò pé àsìkò rèé tí wọ́n fẹ́ tẹ̀lé Sunday Igboho lójú méjèèjì. ẹ rí ohun tó ti mú wọn nípa pamọ́ra ó wà níbẹ̀ nínú ẹ̀ náà ni bàbá ti sọ síwájú yẹn lórí pé wọ́n ti gbé gbogbo agbára lọ́dọ̀ ọba
wọ́n gbé sí abẹ́ olóṣèlú. So ìyẹn pàpàmọ́ra kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ọba tí kì í ṣe pé Ifá ló yàn wọ́n, tó jẹ́ pé fúnra wọn ni wọ́n yanra wọn. Àwọn ọba tí wọ́n gbọ́ ìpè. Tó di yé ní ìsìn. Àwọn tí Ifá bá yàn báyìí wọ́n á ṣàtìlẹ́yìn. Àti àwọn nǹkan tó lè mú wọn fà sẹ́yìn là ń sọ. So ẹ̀tà alákọ̀ọ́kọ́ yẹn ó lè kó gbogbo wọn pọ̀. Tẹ́lẹ̀kejì ó yọ àwọn kan. So irú àwọn ọba tó jẹ́ pé wọn wọ̀ pè bí ìyẹn bẹ́ẹ̀ ó di méjì àbí. Àwọn ọba ẹlẹ́sìn tí wọ́n ti yan ẹ̀sìn kan ní pọ̀ṣìn, tí wọ́n ti yàn láàyò, pàápàá jùlọ ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì. So irú wọn ń sìn ẹ rí wípé wọ́n á máa fà sẹ́yìn ní orí irú nǹkan báyìí láti rí pé wọ́n tẹ̀ ní àpẹẹrẹ kan bí kò ṣe pé gbogbo ẹ̀ wà tí oníkálùkù bá ṣe ń sọ yìí náà ni wọ́n ti mọ ní dáhùn sọ wọ́n mọ̀. So náà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a sọ wípé ó lè fà á yìí wípé kí gbogbo ọba kó má fi fọwọ́sowọ́pọ̀ náà ni nǹkan tá a ti sọ yìí. So tí ó bá wá jẹ́ pé gbogbo wa pátá tá a bá wá gbogbo ọba pátá tí wọ́n bá wá mọ̀ pé lóòótọ́ ọmọ Yorùbá àtàtà làwọn, wọ́n á gbé gbogbo eléyìí tí aṣọ́pọ̀ lè fa àwọn sẹ́yìn wọ́n á fi ṣe secondary, wọ́n á fi ìṣọ̀kan Yorùbá yẹn tí wọ́n ń fẹ́ yẹn wọ́n á fi ṣe primary. Ṣó ti yé yín sìn? So kò wá ní jẹ́ kí àwọn ìta ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó lè dá wọn lọ́wọ́ kọ́ yẹn kò ní jẹ́ kó lè jẹ gàba lórí ìjẹ́ ọmọ Yorùbá tí wọ́n jẹ́, lórí ìjẹ́ aláṣẹ lórí ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́. So that's the only thing tí èmi rí nípa àwọn lọ́balọ́ba ò ṣe lọ́balọ́ba dé. Ṣẹ́rí tá bá ní a máa sọ̀rọ̀ yìí lọ àlésọ́tán. Mo sì rí pé ọ̀rọ̀ ń gbénú àwọn lámìtọ́ àwùjọ àwọn àgbààgbà tí mo ní lálejò ní dédé àsìkò yìí tí ì ṣe kéré mi. Gbogbo ẹ̀yin tẹ̀sí ń wò wá lágbàáyé náà mo mọ̀ pé ẹ̀yin náà ní àwọn ọ̀rọ̀ kan tó wà náà yín. Kódà ó wù mí kẹ́ ẹ láǹfààní àti máa béèrè ìbéèrè gan lórí ètò yìí. Ẹ lè lọ sí comment section ká mọ ìròyìn pẹ̀lú àwọn àlàyé lẹ́yọ kọ̀ọ̀kan tẹ̀ tí ń gbọ́ ní dédé àsìkò yìí. Tọ́ wọ́n ní bí wọ́n bá lé ewúrẹ́ títí tó bá kàn déré yóò yíjú padà ní o. Ọ̀mọ̀wé Ayédùn Àìsá Àṣẹ̀gùn ẹ kí àwọn tó ń wò ní jákèjádò àgbáyé. Tó mo kí gbogbo pátá ẹ má bínú pé bẹ́ẹ̀ mo pẹ́ kí n tó wá o ọ̀nà ló pọ̀ o wọ́n ṣe pé à ń bì náà ń pè Ọlọ́run adẹ̀ ń jẹun kọ́mọ̀ nìyẹn nígbẹ̀rẹ̀ ní ẹ̀kan sí ènìyàn lè wà láyé láláì ní ọ̀tá o. Àwọn táwọn sọ̀rọ̀ báyìí ọ̀tá lájẹ́ fáwọn kan torí pé ayé òpó òtọ́ irọ́ láyé fẹ́ àmọ́ ẹ má fàdúrà ràn wá lọ́wọ́ o. Èmi Dr. Ayédùn Ṣẹ́gun Àṣàyà àti Alhaji Olùṣínà Yunus ẹ má gbàdúrà fún wa o. Nǹkan bẹ Nàìjíríà, ogun ń bẹ, wàhálà ń bẹ, ọ̀tẹ̀ ń bẹ, ìrẹ́nijẹ ń bẹ, ìpànìyàn ń bẹ, kó lọ kó ṣàánú wa. Ẹ ṣeun. Àmín. Tó wọ́n ní tabata ṣe là máa tọ̀ kó máa dẹ̀rùn nídìí. So gbogbo ohun tá a bá dẹ̀ fẹ́ ṣe ó yẹ ká mójútó ní ọ̀kúnkúndùn. So ìyẹn ni mo fi rọ gbogbo apáta tá jẹ́ ọmọ Yorùbá wípé ká máa kọtí ikún sí nǹkan tó bá ti jẹ́ ti ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ ṣé ẹ kú ìtẹ́tí sí Bembeyeke TV. Ojú tẹ́ fi ń wò kò ní fọ́ o, etí tẹ́ sì fi ń gbọ́ kò ní di, aburú ó kéré ó tóbi kò ní sọlẹ̀ sí ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ṣé púpọ̀. Tó kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí. A mọ rírì yín torí pé ẹ̀yin lèèyàn wà lèèyàn yín bẹ́ẹ̀ yóò bá jẹ́ ti ẹni kì í wò kàn ní ẹni ìfẹ́ wa lẹ́ni tí ẹ fi ń wò kàn nìyí. Ẹ máa share fún àwọn ẹlòmíì. Ẹ má gbàgbé Bembeyeke comedy ní YouTube. Ẹ lọ síbẹ̀ pẹ̀lú ẹ wò ó kẹ́ rẹ́rìn àríntàkìtì kẹ́ subscribe kẹ́ like kẹ́ share ẹ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ́ ń pè mí. Lónìí mo mọ̀ pé tí ń wò ó lóní Bembeyeke ẹ bá wa share ẹ̀ fáwọn ẹlòmíì.
ló ní bẹ̀m̀bẹ̀yẹ̀kẹ́. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù, Daniel Salomon ló mú wa yìí, òun ni ẹ máa wò.